Mo kí gbogbo àwa ọmọ káàárọ̀-o-jíire, a kú ọdún ìtúnu ààwẹ̀ yìí o. Mo kí gbogbo wa pátá, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pàápàá ẹ̀yin ọmọ Ìwó tó jẹ́ pé láti ìlú Ìwó, a kó oríire bá gbogbo ilẹ̀ Yorùbá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Látijọ́ tólódùmarè ti dálé ayé yìí, kò rán ọba kankan rí láti wá gbógun ti òrìṣà tó jẹ́ ọ̀tá rẹ̀. Ìwó nìkan lọlọ́run ti ṣé. A dúpẹ́ pé lénìí, gbogbo àwọn tí máa ń rán tẹ́lẹ̀ láti gbógun tòòṣà, Ibrahim tí wọ́n ń pè ní Abraham àti Ànábì Muhammad àti Jésù tó sọ pé òun ò wá pa òfin rẹ́ ṣùgbọ́n òun wá mú ṣẹ. Ṣùgbọ́n lénìí, ẹni tó jọba gangan sípò ọba tó sì jẹ́ pọ́lọ́run lọ́ba, òun ni Ọlọ́run wá lò látìgbà tó ti dáyé. A dúpẹ́ o. Ìwó ló ṣoríire, èmi nìkan kọ́ mo ṣoríire. Ṣùgbọ́n gbogbo ilẹ̀ Yorùbá náà ti ṣoríire. Mo kí yín, a kú ọdún, a kú ìyèdún, inú ààwẹ̀ náà la wà yìí. Ṣùgbọ́n ìparí ẹ̀ nìí tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo sì ń bá yín sọ wí pé ẹ má bá wọn bọ òrìṣà o. Òrìṣà bíbọ kò dáa o. Ìmọ̀ Ọlọ́run lọ́kan Olódùmarè ló dáa. Ẹ̀yin Kìrìsìtẹ́nì, ẹ̀yin náà lẹ sọ pé baba ìwọ la ó máa sìn títí. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin Mùsùlùmí, wọ́n ní ìyáka na'budu wa ìyáka nasta'in. O ṣèlérí fọ́lọ́run ní pé òun nìkan ló máa sìn. Ìgbà tí n wá mọ̀gbà tó o tún sọ pé tàwọn baba rẹ o gbọ́dọ̀ máa ṣe. Nínú ohun tí baba rẹ sọ àti tọ́lọ́run sọ, èwo ló ga jù? Èwo ló dáa jù? Ìbọ̀rìṣà ègún ni o. Má bá wọn bọ̀rìṣà o. Má bá wọn débẹ̀. Nítorí ẹni tí ń bọ̀rìṣà ló ń depo lé bàbá rẹ̀ lórí epo pupa. Ṣó o lè depo lé wọn lórí nígbà wọ́n wà láyé? Àwọn tí ń bọ̀rìṣà ni wọ́n ń yẹ̀yẹ́ àwọn baba ńlá wa. Àwọn ni wọ́n ń bu ògógóró sẹ́nu tí wọ́n ń tú lé wọn lórí. Èèwọ̀ ni, ìwọ ni wọ́n ń fún wọn jẹ. Àwọn bàbá yìí wọn ò rógógóró rí. Àwọn abọ̀rìṣà náà ni wọ́n sọ pé bí mọ́tò bá láksídẹ́ǹtì, wọ́n lóògùn ló pa á. Baba wa lògún. Ṣé baba wa wá jẹ́ apààyàn tí ń pààyàn? Ṣàngó ó pa ọ́, Ògún ó pa ọ́. Ìfẹ́ làwa fi ń lo ilé ayé. Ìfẹ́ látọ̀dọ̀ Olódùmarè. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo kí yín púpọ̀ pé ẹ má bá wọn débi òrìṣà bíbọ o. Ègún ni o. Ègún tí máa ń ran ìrandíran, tí máa ń ran àwọn èèyàn lè má mọ̀ tẹ́lẹ̀. Ọba míì gan lè má mọ̀ tẹ́lẹ̀. Ọba èé kó òòṣà jọ o. Babaláwo ló ni ilé òòṣà o. Shrine babaláwo ló ní, èmi kọ́ mo ní. Níjọ́ tí babaláwo bá sì yíwà rẹ̀ padà tí wọ́n ń ṣe nǹkan tó dáa, òògùn kí ayé èèyàn dáa, kí wọ́n má máa ṣépè, kí wọ́n má máa láwọn ó pààyàn, a à fẹ́ gbogbo ìyun. Àáfàá, pásítọ̀ tó bá lóun fẹ́ pààyàn kì í ṣe èèyàn gidi. Bẹ́ẹ̀ náà ni babaláwo kí wọ́n lọ upgrade gbogbo òògùn wọn tí wọ́n ń ṣe un, kí wọ́n upgrade ẹ̀, kí wọ́n lọ extract èyí tí ó bá jẹ́ poison kí wọ́n yọ ọ́ kúrò. Èyí tí ì bá ṣe poison kí wọ́n fún wa mu. Èmi á máa mu ọsàn wẹ́wẹ́. Àìmọye nǹkan tí mo máa ń mu tó jẹ́ ti ìbílẹ̀ náà. Ṣùgbọ́n kì í ṣe pé ń máa pa àwọn ọmọ mi àbí ń máa ṣépè fún wọn. Ẹ má bọ̀rìṣà. Ègún tí máa ń ran ìrandíran ni o. Tí èé jẹ́ kéèyàn, tí máa ń ràn ìrandíran. Má sọ pé China àti India wọ́n ń bọ̀rìṣà o. Ògo tọ́lọ́run ṣe ọmọ Yorùbá ó ju ti China àti Russia àti China àti India lọ. Ọjọ́ tiwa, ọjọ́ ọ̀la tiwa. Èmi ti rí ọjọ́ ọ̀la tó dáa fún Ìwó. Ọjọ́ ọ̀la Ìwó ti dáa. Láti ìlú Ìwó, mo ti rí ọjọ́ ọ̀la fún ilẹ̀ Yorùbá. Nítorí bó ṣe kan Ìwó, ó ti kan gbogbo ọmọ Yorùbá. Yóò dáa fún yín o. Ẹ ó ṣoríire o. Ayọ̀ ni ó máa jẹ́ tiyín. Ègún òbí ò ní rò lórí yín mọ́ o. Ègún òbí nídìílé ìyàwó, nídìílé ọkọ kò ní jẹ́ tiyín. Àánú Ọlọ́run ni ó máa fi rọ́pò. Yóò máa rí bẹ́ẹ̀, yóò máa ṣẹ bẹ́ẹ̀. Pẹ̀lú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ Kábíyèsí, ọba tí ń ṣọlá, tẹ́nìkan ò gbọdọ̀ bi léèrè. Kábíyèsí Olódùmarè.